Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads. Ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o, òní àrò. Ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o, òní àrò. Ikú dé, àrùn dé, òní àrò. Òrìṣà dé, ikú dé, òní àrò. Látọ̀pá dé, ikú dé, òní àrò. Ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o, òní àrò. Ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o, òní àrò. Ẹni tí ò níyà ni kó ká lọ, òní àrò. Ẹni bá níyà kó padà sílé, òní àrò. Ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. Òní àrò, ikú dé, àrùn dé. Òní àrò, ikú dé, àrùn dé. Òní àrò, ikú dé. Ọkùnrin ogun, ọkùnrin gúdúgúdú, ọkùnrin gúdúgúdú. Òbánilálejò gbomijé lójú ẹni. Òrìṣà ńlá ó tún dé. Látọ̀pá dé. Ẹyọ ẹnìkan bí ẹgbẹgbẹ̀rún ènìyàn. Látọ̀pá dé. Ẹrù jẹjẹ ẹrù jẹjẹ tí ń bo nílé tàlejò lẹ́rù. Látọ̀pá òde ọ̀rọ̀ yìí ò nílé wọ̀. Látọ̀pá àti ikú dé òrìṣà dé ọ̀rọ̀ yìí ò nílé wọ̀ òrìṣà dé. Ikú àbí kí n lọ sí ń pè. Where's my money? Your money? Yes, my money. Your money, no, our money. What are you talking about? I'm talking about my money. What are you talking about? What am I talking about? My friend, get me my money or I'll mess you up so badly. I paid you to do a job and you've not done that job. Ma mess up pẹ̀lú mi o, or I'll mess you up so bad that you will never even recognize me. I can't find my boys. I got the money. So, Honorable Wawabi, etu wan bere wo lọ́wọ́ mi. So you are pretending, right? Listen, Ogbeni, if this is a joke, believe me, it's a sad joke. Kò funny rárá. Ṣọ́rọ̀ mi yé. Má mess pẹ̀lú mi o. Don't talk to me that way. Ta ló jẹ́ ikú? Ikú ń bọ̀. Ta ló wà lẹ́yìn ikú tí ó ń ṣe mí? Tó bá ń sọ̀rọ̀ ikú, èmi gangan ni ẹni tó ń pè ní ikú yẹn. Who the hell are you? Don't mess with me. To bá mess pẹ̀lú mi, believe me, I'll so fuck you up politically, financially, economically. I'll make you vanish from the face of the earth. Má joke pẹ̀lú mi o, Ọ̀gbẹ́ni. Don't mess with me. If this is a joke, it's a sad one. Joke tí o funny rárá ni. Are you telling me you don't know about my boy disappearance with the money? What's my business with your boys? Get my money. If this is a joke, I'm telling you, mo fún ẹ ní 48 hours to get my money. You know me. I'll make you vanish from the face of the earth. Oh shit. Sọ fún mi pé ikú. Bàbá kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀ náà? Àlàyé. Gangan ni Latopa. Bẹ́ẹ̀ ni, èmi ni Latopa. Èmi ni tápẹ̀jọ Olódùmarè. Olódùmarè ṣe tẹ̀ lókè. Èmi Latopa ṣe tèmi nílé ayé. Èmi lọ́ba yín nílé ayé. Bẹ́ẹ̀ ni. Yes. Èyí tó túmọ̀ sí pé gbọ́dọ̀ wà nídìí àwọn robberies tó ń lọ káàkiri gbogbo olùjẹ́ ń pariwo káàkiri. Mi ò wà nídìí rọ́bì. Èmi gangan lolórí wọn. Èmi gangan ni leader. Mo ń wọlé bí gbogbo mi tó bá wù mí láti wọ̀ kó wọn ní gbogbo nǹkan mi tó bá wà lọ́dọ̀ wọn. Gbogbo bẹ́ẹ̀ ni mo ń wọ̀. Pamílẹ̀rì kí ló ṣẹlẹ̀? Ìwọ ni Latopa. Lágbára Ọlọ́run ó gbójú èlé. Nǹkan ti ṣe mí o, ọmọ tèmi. Pamílẹ̀rì jọ nítorí Ọlọ́run kí ló fẹ́ k'Ọlọ́run ṣe fún ẹ láyé tí ò ṣe fún ẹ? Kí ló fẹ́ dà tó ló sọ fún bàbá ẹ pé mo fẹ́ dà nǹkan báyìí tó takú tó lóhùn ò ní jẹ́ kó dà? Ó wá dá mi lójú wípé wíwá tó wá sílé ayé wa
o wá sínú ìdílé láti pa ìdílé irun ni. kì í ṣe pé mo fẹ́ pa irun nìkan o mo fẹ́ báyé yín jẹ́ gidigidi ni mi ní pa yín lẹ́ẹ̀kan náà pa yín lẹ́ẹ̀kan náà mo fẹ́ máa bù yín kélé tẹ́mi yín á fi bọ́ lẹ́yìn. ẹ wá jọgbọ́ ẹ̀yin méjèèjì lónìí ni mo fẹ́ filé ayé yín sílẹ̀ ẹ̀yin méjèèjì tí ò dọ̀la ilé ẹ tó wà ní premier ibẹ̀ lèmi àtàwọn bọ́ọ̀sì mi máa dé sí tábà sí ní operation bọ̀ bó fẹ́ bó kàn. àti temptation kò fẹ́ ṣí ni wọ́n á gbọ́ pé àwọn armed robbers ni wọ́n lọ gbé bẹ́ẹ̀. wo ìyàwó wọ́n ti ṣe é kó ní ṣe dáadáa kó kọ etí tí ó bá dún ẹ̀ kó kọ́ sí mi tó gbọ́ wọ́n bí lùtù mo ní di 10 million naira today and tomorrow. What? níbo ni kí dájú ẹ ti rí 10 million naira. gbogbo nǹkan tẹ̀sán lórí fóònù pẹ̀lú àwọn ayákìlá yẹn gbogbo ẹni mo gbọ́ bẹ́ẹ̀ ni. ẹ má sọ fún mi pé ọ̀rọ̀ pamílẹ̀rín náà lè ń ro tẹ́ẹ̀lì súnmọ́ báyìí. ọ̀rọ̀ ta ni àtúmọ̀ rò nígbà tí mi ò jẹ gbèsè báńkì ọ̀rọ̀ pamílẹ̀rín ni ṣé kò tó rò ni. ẹ wò ó ẹ má fi ìrònú ṣera yín léṣe o ẹ tí ò bá gbà fọlọ́run kò ní nísinmi ni o ẹ jẹ́ ká gbà wípé agbada tí Ọlọ́run yan fún àwa ni ẹ jẹ́ ká máa yan o. mi ṣetán láti yẹn kú yan mọ́ mo ti yẹn ó ti sú mi mo ṣàìsùn mo gbàwẹ̀ mo lórí òkè kò jẹ́ kádùá mi ó gbà rárá ó ti sú mi. I am fed up. ẹ má fed up Ọlọ́run jẹ́ ká gbàgbà tí àdúrà ẹ gbọ́n náà ṣé lóòótọ́ ni pé ẹ̀ ń lé ẹ̀mí pamílẹ̀rín kiri. náà ni wọ́n ṣe gbọ́. bẹ́ẹ̀ mi ṣe gbọ́ ṣé ẹ̀ ń gbàgbé irú ọmọ tẹ́ ẹ bí ni àbí ṣé ẹ gbàgbé irú inú ilé tá à ń gbé pé kò sí nǹkan tó ń lọ́nà ilé yìí àfi nǹkan tí ò bá fẹ́ mọ̀ tí ò bá fẹ́ sọ jáde tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ni ẹ wò ó ẹ já wọn bẹ́ẹ̀ o ẹ má lọ gbìyànjú ẹ̀ rárá. àfarabalẹ̀ mo kọ́ àmọ́ lápẹ̀rẹ̀ ìwọ náà wo gbèsè ayé tá à ń gbé wo gbèsè ayé tí pamílẹ̀rín bá wa gbé ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ ó kàn yí padà lójijì ló dẹ̀ di ọmọkọ́mọ wá orúkọ tá a ti build for so many years so yẹ kó jẹ́ pé ọmọ bíbí inú wa ni ó wà bọ̀ orúkọ yẹn jẹ́ wọ́n sì ní tí apọ̀ bá ṣe sán èèyàn ká lérí ni òótọ́ ni o kó dà àti ó ṣiṣẹ́ mo ti promise wọn pé kí wọ́n bá rí ṣe máa fún wọn ní 10 million. bẹ́ẹ̀ ni àkókò bí sàṣẹ rádaràda. ẹ má pa gbogbo yẹn fẹ́mi mọ́jà rẹ àkókò bí èwo á bí mi láago mélòó ẹ dá mi lóhùn ṣé wọ́n ní ilẹ̀ ọjọ́ olúwa kì í sú ṣé bí ti tèmi ni alẹ́ olúwa ti sú already ìkànnì o ṣé tẹ̀yìn bá lè bí mi ṣé mi lè bí mi mọ̀ níbi tí mo dé dúró yìí ni ẹ má lọ dánwó ẹ wò mọ́ ọkọ yín ti jẹ́ mi abájọ tẹ́ ẹ ṣe ń ronú àbí ẹ̀ ń gbìyànjú àti sọ fún mi wípé ìyàwó àbí ọmọ kan wà ń ta tẹ́ fẹ́ gbá bá mi nulẹ̀ mo bí kẹ́dá mi lónìí ẹ wò ẹ má lọ dánwó ẹ wò ẹ má tẹ́ bá ń rò lásán ẹ lọ dànù torí wípé níjọ́ tẹ́ bá dánwò ẹ wò òkú aládìẹ ń ta. ìyàtọ̀ ẹlẹ́rìí wo ti pè láàrin àjò. ṣé pé à ń jí ni mo sì ṣe kí mo ti bá fọ̀ sẹ́yìn. ẹ pè lọ sẹ́yìn. ọmọ wulẹ̀ sùn ẹ jókòó. bọ́ọ̀lù ṣe gbọ́. sọ ṣé wàá tọpa ẹni 10 million bá bẹ́ẹ̀ ni gbọ́ ẹ̀yin méjèèjì tó bá wù yìí o ẹ wá lè kẹsẹ̀ lẹ́sẹ̀ kẹ́ ẹ lọ sí police station kẹ́ ẹ lẹ́ẹ̀ sí rí Latopa mo fún yín just 2 days. ọkọ mi má ṣe bẹ́ẹ̀ pamílẹ̀rín
nǹkan ti ṣe mí o. Ìyá bí amọ́bọ̀lẹ̀ wà ọmọ kan ṣoṣo tí mo máa bí rèé. Nǹkan ti ṣe mí. Ẹgbà ní ẹ sọ̀rọ̀ ní. Ikú la ní kẹ́ mú. A tún gbọ́ fìrìfìrì Látọ́pa. Mo fẹ́ béèrè ẹjọ́ torí Ọlọ́run. Èwo tún Látọ́pa ń bá ikú ṣiṣẹ́ pọ̀ ni. No sir, ṣé mọ̀ pé àwa tá a wà ní ẹ̀yìn káńtà a máa ń gbọ́ àwọn informations kan. Ní tó ṣẹlẹ̀ ni pé obìnrin ni Látọ́pa yẹn. Mi ò dẹ̀ fi ìpín ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú anybody, ó ń dáṣẹ́ ṣe ni ọ̀gá. Obìnrin. Ó ń dáṣẹ́ ṣe ni o. Sir, mo ti carry out gbogbo investigation wa lórí ọ̀rọ̀ yẹn sir. Mo rí pé obìnrin ni. Mo dẹ̀ fi ń dá yín lójú wípé a máa arrest ẹ sir. Wá èyí sì ń di ègbèrè ọ̀tẹ̀ o. Bá a ṣe ń pàkan nìkan rú o. Ikú ládìkẹ́ mú. Èwo tún ni Látọ́pa? Please let your boys swing to action. Kẹ́ ṣe gbogbo findings kẹ́ arrest àwọn méjèèjì. You should apprehend them. The two of them, okay? Okay sir. You may go. Yes sir. Ikú Látọ́pa. Why? Gbé fóònù. Kí ló dé tẹ́yìn gan ò ṣe lè gbé fóònù? Bàbá ṣó wà lẹ́yìn. Of course nǹkan wà nílẹ̀ bọ̀ kó ń ṣe fún ẹ̀yin guys by now. Kí ló gba yín lẹ́rìn? What's funny? Bàbá ó funny now. Ṣẹ́yìn ò mọ̀ pé ọ̀dọ̀ ọkọ ikú ibẹ̀ gangan làwa wà báyìí. Bàbá Agúnbíadé lórúkọ tó ń pè Látọ́pa. Èṣù má ṣe mí. Ọmọ ẹlòmíì ni kò ṣe. In fact èmi gan ti ń try láti get contact ṣe mọ̀ nǹkan ó máa sọ fún pé kó wá rí mi. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ bàbá, kò lè wá rí yín o, ẹ̀yin kankan lè máa gbéra tẹ́ máa lọ rí. So ṣé pé òun lọ ọmọ tó ń sọ yẹn. Alright. Ṣọmọ kan ẹ máa lọ máa get in touch ẹ máa lọ ẹ má worry nípa ilé ẹ máa lọ. Hello, Ṣọlá. Màmá Ajíbábà. Fílẹ̀ ọmọ mi. Ayé tún jáyé lọ. Màmá mo kó lórí ilé iPhone 11 Pro bẹ́ẹ̀ bọ́ sí. Kára. iPhone 11 báwo? Ẹ pààyàn sí mi lọ́rùn. Ẹ gbá ọmọ sí mi lọ́rùn. Ẹ sọmọ wọlé. Ẹ bá tún sí wọn wọlé tẹ̀ tún pààyàwó kélekèle. Ṣáàmọ̀ ni. Ṣáàmọ̀ nǹkan tó wà nílẹ̀ báyìí. Nǹkan tó wà ń feed báyìí. Ìwòye ọ̀la ẹ máa mọ̀rọ̀ agbára tí kò ń lò. Ẹ máa mọ bóyá ń lọ ọ̀nà ayé. Èmi ni mo járe o. Ìyá yín ló ń kí lọ́wọ́. Èmi gangan ni. Èmi ni Látọ́pa. Ṣáàgàn ni. Gbàkejì Olódùmarè. Má lọ bẹ̀ wá o. Má lọ bẹ̀ wá o. Iye ń wà nù ẹ o. Mama, ẹ jẹ́ fún wa ní ìṣẹ́jú kan. Shout out to our boss. RIP ikú. Tó bá dọ̀rùn. Kídà green. Túpà tó kù. Àmì náà ti lè bá mi ṣára sí bàbá. Fíyẹ̀lẹ̀ òkú sunkún kù ni o. Nínú bá bẹ́ mi ìyá yín. Mo lè pẹ́ kátàgùn gbé ibẹ̀ ìjókòó yẹn. Ẹ̀bì yẹn sílẹ̀ sáwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ má jẹ́ kó já ẹ lẹ́nu. Mo fẹ́ bọ́ọ̀sì brain yín. Sáré náà ọ̀la òde ìgangan. Ọ̀la ìgangan náà. Ọ̀la ègé. A máa lọ ilé ìyá Látọ́pa sí bàbá Látọ́pa. Mo fẹ́ kákan lọ gba táṣẹrẹ. Àmì ìtaṣẹrẹ náà ni. 10 million pé. Àjọyọ̀ sí mi lọ́rùn. Owó ńlá ní ọ̀kadì. Ẹ̀sẹ̀ mi tún búlù. Ẹ̀sẹ̀ mi àmàlàdùn lé yàyà yín bọ̀nà. Látọ́pa head of the day pàdé mi à ń celebrate ikú. À ń celebrate ikú ní báyìí. Àgbà wọn ni láti lọ nìyẹn o. Àwọn ìlànà ló wà lẹ̀ níbẹ̀ máa ṣe kí ni wọ́n máa jà. Látọ́pa. Owó mi dà. Ṣé mo pé mo sọ fún ẹ níjẹta wọ́n ní kó gba owó mi sílẹ̀ fún mi àbí mi ò sọ fún ẹ̀yin méjèèjì. Wá ó yẹ dá mi lóhùn báyìí bí mo ń sọ fún ẹ má wọ ẹ̀ ń kọ́ńtì mi o ẹ ọkọ̀ gbọ́lẹ̀ mi o mo wá jà nígboro ni o. Ẹ yá filẹ̀ kí ló bá òun dà lóòótọ́ ẹ wo ẹ̀rí
anywhere. Are you sure? Any boys? Ṣé wo yàrá tó pa? Ṣé mọ̀ pé wardrobe méjì ló wà yàrá tó pa? Mo mọ̀ o. Wardrobe ẹ̀ la fọ́ mama. Are you sure? Àtọwọ́ lọ́gbọ̀n ẹ̀wọ̀ ni o. Mo mọ̀ gan o. Mo mọ̀ ó gbọ̀ngàn o. Ṣé kí n pa pẹ̀lú? Ṣáájú mi jọ sọ kò sówó nù lé ní. Kò sówó nù lé ní. Ó dà bọ̀ wàlá tọpa dání ló. Owó Dami lọ. báńkì ló wà ní báńkì. Báńkì ló wà. Báńkì ló wà. Gbé jáde. Báńkì ló wà. Bákan pé àwọn jáde máa bí lọ fún ọkọ lórí o. Wọ́n jẹ́ mi lò. Jẹ́pẹ́ dá mi lò. Mo wá ọkọ̀ jù mí lò. Bóyá dami lò. Wẹ́rẹ́ làwọn eléyìí náà. Olórí búkú ni wọ́n. Wọ́n wà ní kọ́ńtì mi. Ẹ kí ló mọ̀? Kí ló dé tó kọ́ bá kọ ẹ̀? Kó má mọ̀ mi ṣe. Ó ti kọjá. Bàbá Latopa, ìyá Latopa mi láti bẹ̀sẹ̀ wáìnì mi. Ẹ ti wá ọkọ̀ntìrì mi. Dálọ́pẹ̀ ọpẹ́pẹ́. Ṣé ẹ rí lọ kọ́? Mo ti kọ́. Màá gbádùn ọmọ ẹ lórí. Ọ̀dà. Wọ́n ṣe bẹ́ẹ̀. Wẹ́rẹ́ làwọn fi ní ìyá. Mẹ́fà. Wẹ́rẹ́ làwọn méjèèjì. Confirm. 100. Òun wà ní ọkọ̀ntìrì mi. Dàmínà. Ojú náà ló ń kọ́ yìí. Fẹ́mi lè rí torí olú. Mo ní o máa pè mí bẹ́ẹ̀ yẹn. Kọ́ mi Latopa, o sì máa dà mí Latopa. Ó bá gbogbo. Gbẹ́kẹ̀jọ Olódùmarè. Gbà. Ẹ̀yà ọkùn ẹ̀. Ní mo tí ó kún rẹ̀. Dàmínà. Olówó. Ẹ̀yin boys. Ìyá yín sáré fẹ́ lọ ká. Tẹ́wọ́ ti wá rí kí n padà ránṣẹ́ sí mi. Ẹ má pa wọn ká. Ẹ bírèkì ẹ̀sìn bàbá Latopa. Bàbá ìyá Latopa. See you soon. 100. Ẹni bí ọmọ ni ó pa o. Ẹni tí ò bí ọmọ. Ṣé ẹ máa dín? Kò sì sí ní láyé rẹ̀. Ṣásìkò ní owó nílé wá torí Ọlọ́run ẹbẹ̀ bí. Ẹlẹ́kọ̀ọ́ yé. Bàbá, tọ́jú mọ́lẹ̀. Àgbẹ̀rẹ̀ àlọ́mọdé sọ. Má bíbí ọ. Pẹ̀lú àtọ́pa. Mama, respect. Òṣàlá ti ń bara ilé àtàlejò lẹ́rù. Latopa ló ń ké sí ẹ̀. Ṣùlá àbí ògiri o. Mama di mama. Ṣó ti ń dán kí ló ṣẹlẹ̀ lọ́gbà. Wọn ò fún yín kẹ̀. Ṣé ká waste wọn àbí kí ló ṣẹlẹ̀? Ẹ mú waste mi ò yára. Ìyá yín fẹ́ bá yín sọ̀rọ̀. Hello? Mo ti wo fóònù mi. Mo ti rí miss call accounting officer mi ti ń pè mí. Àpò mi lọ́wọ́ ẹ̀ ni má bínú. Máa pè ní ìsìn yín pè padà. Má bínú, ẹ dákun ẹ má bínú. Ok, mama. Ṣé ẹ̀sìn ọ̀tún ní ká waste ni àbẹ́ sí? Ẹ má waste gẹ́gẹ́ bí náà mo ti fẹ́ pè máa bá ẹ pẹ́ bá manager fún mi jọ. Lẹ́jọ́ ẹ pè wọ́n. Iná mò ń pè é. Kò tí ì gbé ni. Richard, èmi ni ẹ fún ọmọ mi ní òrojú rẹ ní ọmọ mi ní ebo orí signature bí ẹ fún 10 million kọ pọ̀ ebe mi mo ní o ebe mi mo lówó ẹ fún ẹ ṣé thank you. ẹ ṣú àbàlà ẹ ṣú. Ṣẹ́wà. Bí mo ṣe rí oníṣẹ́ mi, mo fi ní kí n wá yọjú sẹ́yìn because
Tọ́ba ó yẹ kéèyàn pọ́nyàn lé. Yes. So reason mi tí mo fi wà ní reason. And secondly, on boys mi ti ṣàlàyé fún mi dáadáa. Nípa ẹni dáadáa. But nǹkan táwọn boys mi bá mi sọ, I'm sorry sir, mi kì í ṣiṣẹ́ ìta. I'm really sorry gan. Mama di mama. Yes babe. Mama ẹ má fọ́ náà. Mo mọ̀ pé àṣà yín ò lè fọ́ fẹ́ dì rẹ̀. Ó mọ̀ náà. Àmọ́ ṣe rí sẹ́nitọ̀ tẹ̀ ń wọ̀ ẹ́. Agbáwo làwọn náà wọ́n lè báwo jẹ́. Ẹ má fọ́. Ó yẹ kó mọ̀ náà, èmi ọba àgbáyé Latopa wà. Ọlọ́run DTM lókè mo dáyé mú ni, má gọ̀. Tó bá níwọ̀ mèsù, èmi gangan lè sùn tí ń gbénú ẹ̀. Ṣòro àwọn boys àtijọ́ ń run things tí ò ń ṣe sìn ó ti pẹ́ wọ́n dẹ̀ mọ̀ mí and wọ́n mọ̀ pé clean deals ni màá ṣe. Now a ní company we deal in major cash tí máa sọ pé cash mo sọ raw cash and date wọ́n pariwo. Currently wọ́n ní transaction tó fẹ́ carry out and this involves 450 million naira. Apart from the manager àti driver tó máa gbé owó yìí kò sí ìdálàyé kankan nípa ẹ̀ gẹ́gẹ́ báwọn ṣe rò àti àwọn ọlọ́pàá tó máa ṣọ́ owó yẹn. So bí ṣe sọ they are always very coded. So nǹkan tí máa fẹ́ kí wọ́n ṣe ni láti intercept transaction. Okay, ṣé o ti bá máa bẹ ṣiṣẹ́ yẹn? Tó bá ti lè follow constitution mi kò lè síjà. Kí ló dẹ̀ ṣẹlẹ̀ tó wà ní constitution yẹn? 50-50. Deal or no deal? Surely our boys, they know me. I'm the brain and I'm the constructor of the whole stuff. So 70-30 in my shape. Okay. Movie. Hello? Yeah. That is our turn to conclude. So, I mean, it's time. I need some fellow now. One cup of need me. And when you need me to pop. So, we need some fellow. Okay. All right. 50-50. Nice one. I saw on you now. Bonikini yellow tele. So, venue. Boss, ẹ ṣe jẹ́ ká lọ bí tá máa lò fún sharing. Gbàgede Èkó. So, how is that venue? Right. Oh, okay. But mo fẹ́ kí kíní kan yẹn pé ibi gbogbo ló gba lágbára èmi Latopa. Ọmọlẹ nìkan láyé. Good day, boys. Mama, I do respect, sir. Yeah, ẹ wo. Ẹ má bínú pé mo pè yín nípè pàjáwìrì. But ṣé bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn? Mo lọ ṣe ìwádìí. Pa agbára tí Latopa ń lò. Wọ́n dẹ̀ ń jẹ́ kó yé mi pé Latopa ń lo agbára bàbá Tápà. Ibẹ̀ ló ti gbàgbára. Now, mo fẹ́ kẹ́ jára yín. Ṣóhun ibẹ̀ ṣe ń live báyìí ni. Ẹ̀ ń tẹ̀lé obìnrin káàkiri. You see when taba jọ ṣe transaction, máa fún yín lówó yín. You go on your own, I'm on my own. Now, máa fẹ́ kó yé yín pé ẹ láti jára yín. Alright? This deal ta fẹ́ ṣe 450 million. It's a huge sum of amount. And you know I live try láti change lifestyle. I'm rich. You know that. We know that. Good. So, máa fẹ́
keep Yanju Latopa so we can share that money amongst ourselves. But boss, kò sí anybody tó ń ṣiṣẹ́ fún Latopa. Latopa gangan fúnra ẹ̀ ò ṣá ni. Latopa obìnrin bí ọkùnrin Latopa tó jẹ́ wípé. Shut your mouth there. ọmọ nǹkan tó ń sọ lẹ́nu tó ń dùn Latopa. This is obìnrin o. Sọ fún mi ṣé o ṣọ̀pọ̀ ọkùnrin ni ṣé lóko ń di báyìí. Obìnrin lẹ ń gbọ̀n tẹ̀lé báyìí ló ń kó yín jẹ. Mo rò pé ẹ fẹ́ jára yín. Believe me, 450 million naira. Owó tó máa mú yín kúrò ní òṣì finally. Tẹ́yìn náà máa dọ́kùnrin. Àbí ṣé rú lè fẹ́ ṣe ní ayé yìí? No, ẹ dá mi lóhùn náà. Good. Now wọ́n jẹ́ kó yé mi pé bàbá Tápà ló ń ṣe iṣẹ́ fún ẹni tẹ́ ń sọ yìí. Now màá wá sọ ẹ ṣe máa lo oògùn yẹn ẹ máa fi yanjú ẹ àdẹ́gbìn owó yẹn láàrin ara wa. Next thing, sir. Good. And let me tell you. Ó rẹ̀ má làbọ́dì mọ̀ lẹ́nà o. Gbéra lẹ̀. Ọkùnrin ẹ̀. Ẹ̀yin ọmọ mi. Yàrá yà. Mo gbọ́ gbogbo fọ́ìsì yẹn o. Mi ò fọ́ ni o. Mo rí ẹ̀yin ojo. Ẹ tẹ̀lé mi, èmi láàlú. Ẹ tó jù. Latopa. Mo rí wọn látàárọ̀. Ṣáwọn yẹn ẹran ni wọn. Mo rí wọn tí wọ́n bá ní mùsù àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣàjẹun pé tèkẹ́ sí àwọn ló lọ so máa ra lọ jẹ́jẹ́ díẹ̀ àgbọ̀dọ̀ rọ́ọ̀sì. wọ́n ti get movement wa wọ́n bá ń trace wọn. Ṣé yẹn ló ń bá yín lẹ́rù? Ẹ̀yin ọmọ mi ẹ má wọrí yàrá ìtì ẹ gbé wọn láìtì ẹ. Àṣà ò lè fọ̀fẹ́ di rẹ̀ jí. Gbé wọlé. Wájú ti block o. Ọmọ gbé wọlé mo máa lànà síbi tí ó sọ náà. Bàbá mo fọ́. ẹ má wọrí mo ti get wọn tó yà sí close ní ó dàbí pé mo mọ gbàgbó yìí ẹ má wọrí a máa mú ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó mọ̀ bẹ́ẹ̀. Good. Ibi lẹ́bàá ti yà yes. Àwọn ló lọ wájú yẹn. Okay, oya, move. Move. Ẹ ká sọ sá. Ẹ ká sọ. Ẹ sá. Ẹ jọ mo bèrè dípò. Láti bò mà. Láti ìlú ẹni sá. Ṣé mo fún yín lápọ̀tìmẹ́ntì mi? Bẹ́ẹ̀ ni sàwọn lóní kí wọ́n rá wọn lẹ́yìn sá. Kí lorúkọ yín madam? Pamílẹ̀rìn lórúkọ mi sá. Ẹ bá kó pé. Ó ti kí iṣẹ́ tó bá gbé wọn. Ṣé bí wọ́n fáwọn lápọ̀tìmẹ́ntì? Ṣé mo ọ́fíìsì wọn? Bẹ́ẹ̀ ni sure. You can go in. All right, thank you sir. Thank you. Yeah. Àwọn fún mi lówó ẹ̀mí. Owó ẹ̀mí ni wọ́n fún mi. Ẹ ká sọ sá. Ẹ ká sọ. Yes sir. Ẹ kọjọ́ mẹ́ta sá. Wọ́n ní ẹ̀wọ́ mi. Reason ni ẹ tí mo fi ní kí wọ́n fi tèmi fúnra mi. Èmi ò mọ̀ yín ta ló sọ pé mo mọ̀ wá yín. Egungun wọn ni èèyàn mi egungun. That was then. This time around àtẹ̀gúngún àtẹ̀yàn ọjọ́ mọ́ra wọn ni. Ẹ mọ̀ mí náà. Ẹ má bínú. Yes sir. Tálẹ̀ yìí. Èmi ni Latopa tí ń wá. Yes. Màdá ẹ ti jọ ẹ fọ́ ní gan ṣẹlẹ̀ Latopa tá à ń sọ yìí bóyá ẹni mọ kankan pa ẹ. Ìgárá ọlọ́ṣà gidi ni tá a wá tí owó ìjọba bá tẹ. Èmi gángan ni Latopa bẹ́ẹ̀ni èmi lọ́dún bí ajé ọ̀ní mi sùn mí èmi Latopa sùn fún ẹlẹ́kùn sùn fún èmi Latopa sẹ́jẹ̀ èmi gángan ni bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ máa ti Latopa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run
ẹ má bínú mà ẹ jọ mà ẹ ṣe sá ẹ pẹ̀lẹ́ mà ẹ wo ọ̀rọ̀ àná àti jẹrìí mi kọ̀ wá kiri nítorí ọlọ́wọ́ ẹ jọ tó ẹ jọ. pa ọmọ ẹ wá kọ́ arrest mi. ẹ wo àwọn òní ẹ̀kọ́ fún mi ìjọba ló ní o mọ̀ kọ́ tó fẹ́ fàṣíkò ẹ̀ ṣe tó lọ wá àti Latopa kiri ẹjọ́ tó lọ ẹjọ́ ẹ má bínú ẹjọ́. ok mo gbéra mi wá olówó arrest mi mo gbọ́ pẹ́yìn ọlọ́pàá ẹ̀yin lẹ mú sínú rambo bẹ́ẹ̀ ni àbí ẹ̀yin lẹ mú fún olóṣogbo bẹ́ẹ̀ ni bọ́ èmi Latopa tèmi yàtọ̀ ọ̀tọ̀ lórí lèmi èṣù má ever last warning lélẹ̀ mo mọ gbogbo bí tó fi sí láyé ẹ̀ mo mọ tó ní láyé ẹ̀ ó bímọ 3 ọkùnrin kan obìnrin 2 mo parọ́ onílé 2 mo mọ iye tó ní lákàntì tó bá wù mí mo lè pé kó o gba debit alert sí tó bá dẹ̀ wù mí mo lè pé kó o gba credit alert ó gbọ́dọ̀ má jẹ́ kí n ever mo gbéra mi wá o má jẹ́ kí n ever gbọ́ pé tí wọ́n Latopa mọ́ o má jẹ́ kí n ever pé tí wọ́n Latopa mọ́ o. so mo ti ń lọ fún sílísítà. Officer, Sherry case client is a bailable offense. And we all know that bail is free. But oye mi. No people can do ti yé mi. But Sherry level tí IPO gbé mi lọ yẹn. How to you to hide you? Lawyer, kò sọ gbọ́dọ̀ wà nídà. Ó bẹ́tà kẹlẹ̀ ọ̀rẹ́ IPO kẹjọ discuss. Kò sí nǹkan tá a lè ṣe lẹ́yìn wọn. Ẹ bá wọn negotiate. Yeah, barrister. Sure, sir. Yeah, where's the ọ̀gá? Ìjọ mẹ́ta. Ẹ jẹ́ kó tó 2 o'clock ẹ tó dé. Because àwọn other people yẹn náà 2 o'clock ni mo fún wọn. So tó bá di 2 o'clock ẹ wá no problem. Okay, 2. Yeah, tó bá di 2. I'm short. Better. Okay, right. Ẹ ṣé gan ni. Thank you very much. I want to. Báwo ni kéèkì bọ̀bọ̀ yẹn á fà? Hello. Ẹ pẹ̀lẹ́. Madam K. So, wẹ́rẹ̀ madam. Agbádùn ni o. Ẹ túbọ̀ mọ́ bá wa. Madam K yí sẹ́. Akíwọ̀. Wẹ́rẹ̀ madam. Sáà mo ń dá. Sáà mo kí wọn bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ẹni mo kí wọn sáà. ó kí wọn já. ẹ ti yá wèrè. Yes sir. dúró táwọn bá jẹ́ ìyá wèrè tó ju wọn fọ ìwọ tó jẹ́ intelligent officer òòrè tó lọ yẹn ní òòrè. àlejò yìí ni sá. Yes sir. o ti wá yá wèrè finally òòrè gbé Latopa nìyẹn ni. but ó yẹ ká jẹ́. Latopa. Orí ẹ̀ ni mo ń pariwo ẹ̀ wá owó mi dà. Owó kíni? Ṣíà mi dà. O lówó kankan lọ́wọ́ mi mẹ́ sọ nǹkan mi o ní anything lọ́wọ́ mi. Ó dà pé òun ṣeré because tó bá ṣeré o ní máa sọ fún mi pé mo ní owó kankan lọ́wọ́ ẹ̀ ṣíà mi dà. Aláyé wò mí dáadáa wojú mi dáadáa Latopa náà ń pè mí o Latopa náà ń pè mí o ò ní ìgbẹ́ lọ́wọ́ mi tó fẹ́ gbà. In fact kí ni fẹ́ fi gbẹ́ ẹ̀ ṣe so èmi ló ń bọ́ gíní lórí fún gíní lórí àwọn ikú ló bá ṣe ogbó yẹn tó rí mú jẹ now nǹkan tí mo fẹ́ yẹn owó mi right now níbi tó wà yẹn. Aláyé o lówó kankan lọ́wọ́ mi o ní anything lọ́wọ́ mi mo sọ fún ẹ náà má jẹ́ kí n máa repeat ara mi mọ́ tó kì í gbọ́ràn ni tẹ́tẹ́lẹ̀ bá dùn ẹ̀kan tí ò dùn ẹ̀sẹ̀ mi náà. sọ pé owó mi ò sí lọ́wọ́ ẹ̀. o ní kankan lọ́wọ́ mi. ó dà pé o fẹ́ parẹ́ nǹkankan ń dà ẹ́ láàmú. Aláyé gbàgbé àwọn yàrá jẹ́ ń lé àwọn bàbá lábà bẹ́ẹ̀ lè lọ́wọ́ mi sọ bọ́ bá mi sọ yẹn o bá mi sọ bẹ́ẹ̀ yẹn mọ́. àwọn nìyẹn kò ṣe mí èmi tó ń rí yìí mò ń sọ fún ẹ mo ní owó mi lọ́wọ́ ẹ̀ nísìnyí. o lówó kankan tó fẹ́ gbà lọ́wọ́ èmi gángan lọ́wọ́ èmi gángan lè sùn tó lọ́wọ́ o wá béèrè owó lọ́wọ́ owó. owó báwo ìwé iṣu ló kẹ́ jù pẹ̀lú owó ó jẹ́ sọ fún ẹ àwọn tó ń dẹ́rù bà àwọn nìyẹn àwọn ikú tó ń gbọ́ yẹn èmi gangan ni mo wà lẹ́yìn èmi ní ikú yẹn. ìyẹn ìwà àti ikú yẹn. tó bá mess pẹ̀lú mi èmi ló rò pin. Aláyé gbàgbé òpin kí nìyẹn òpin kí ni. òpin ayé ẹ. mo fún ẹ nìyẹn bàbá mi sọ bẹ́ẹ̀ yẹn mọ́
mo fún ẹ níyẹn o. ok ok. owó mi dà. ó bá tán. owó mi dà. ó bá tán. àlàyé gbé kíní sílẹ̀ jọ kí ló ṣe. mo fún ẹ níyẹn inú òbí mi lẹ́yìn o tó bá yẹ pé o pàdé mi lọ́jọ́ tí inú ń bí mi ni mo mọ nǹkan tó yẹ kí n ṣe fún ẹ o mo fún ẹ níyẹn o má ṣe rú ẹ mọ́ o mo wọ ọ̀nà ẹ má ṣe rú ẹ mọ́ o. owó ni. yes. ok tó bá dà pé ìbọn òwò ẹ lára. ok o tó máa wọ èrè. dúró síbẹ̀. tó bá tún ayé wá tó bá ní oore ọ̀fẹ́ ni o tó tọ́ ayé wá ò ní yájú sí mi ibi tí wàá ti lò yòókù ni good day idiot ló máa ṣe ara ni. àrùn rí yóò sá fún ikú rí yóò sá fún ìbẹ̀rù bójó dé òde 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 òde. Latopa dájú pa mí lẹ́nu kí ló dé orí ìwòye lẹ tún wà ní dẹ́ṣẹ̀ ẹ̀ lọ bí iṣẹ́ tún ṣe ń sùn di táìmì yìí. ṣé èèyàn kí n wáyé là wáyé ni ṣé gbogbo àtòbímọ láyé náà ṣé bọ́n ọmọ wọn ti ń ṣe lọ́mọ tí wọ́n ń ṣe ṣe. mo mà dáràn o mo mà dáràn o. nǹkan tó tiẹ̀ wá ń ṣe mí ni wípé báwo lẹ ṣe fẹ́ sọ fáwọn yẹn wípé owó kọ́ńtíráàtì tí wọ́n fún yín ọmọ bíbí inú yín ló gbà lọ báwo la ṣe fẹ́ mọ̀nà àti dá owó ìpadà níbo la ti fẹ́ rí i. That's one of the major problems tí mò ń face lọ́wọ́lọ́wọ́ but èmi ti decide o the best option tí mi fi ní dèrò ẹ̀wọ̀n ni kí n ta company yẹn. bẹ́ẹ̀ ni tí màá dó wọn padà máa wá charge mi sí court ẹ̀wọ̀n nìyẹn. mo dára Ọlọ́run kí ni mo ṣe fún ẹ kí lẹ̀ṣẹ̀ mi tó jẹ́ wípé ọmọ tó wá fi ta wá lọ́rẹ ló wá jẹ́ ìbànújẹ́ ọkàn fún ẹbí yìí níbo lójú ẹ wà Ọlọ́run ṣé mo pé tẹ́ bá ta company a máa padà sẹ́sìn àárọ̀ ni. ìyẹn sùn. ìyẹn sùn. wọ́n kò sí problem àwa òkú ilé dáàdi wa kan tó ń ṣe every year ni kò sí pa àfi rent ó sì lè máa manage ẹ̀ then ìwọ náà wo ohun tó bá lè ṣe because ọmọ ẹ̀ máa pín ẹbí sí méjì. ṣé tẹ́ bá ta company ẹ tún fẹ́ ta létà ń gbé náà ni. ṣé ilé ni màá tún wá ilé tá a ní lọ́kàn pé a fẹ́ máa lọ lò ó sọ pé kinní kan kí ló àṣọra pa àní ta ilé náà because owó yẹn ò lè kà. ayé mi ti bàjẹ́ ọkàn mi bẹ́ẹ̀ ni. pa mí lẹ́rìn-ín. this time tó o bá ti ń gba statement make sure pé tó bá ń kọ̀wé kó kọ́ kó clear ọjọ́ Ìbàdàn ló kọ ló dàbí ìjọra Abadian. ẹ ó fi Ìbàdàn síwájú ẹ ọjọ́. ṣó lè jọ Ìbàdàn lójú ẹ. èmi wọ̀n náà o. ìbídùn ló dẹ̀ kọ́ ló tọ́ sa. ìbídùn kọ ìbídà kọ ṣọ́ọ̀ṣà. yóò ṣé mo ní kó release bọ̀bọ̀ tó release lánàá yẹn. ẹ sọ bẹ́ẹ̀ sá ẹ̀yin náà lẹ́ni kí n release. mo ní kó release bọ̀bọ̀ tó release lánàá. bẹ́ẹ̀ ni sá. ìgbà wo ni mo sọ fún ẹ. ọ̀gá ṣọ́ọ̀. ọ̀gá ọ̀tọ̀ ni sá lánàá gbà tí lọ́ọ̀yà wọn wà bíbá yẹn ilẹ̀ sọ pé kọ́ release ẹ̀ títí aago méjì kan wá gbà. bẹ́ẹ̀ ni sá. ọ̀rọ̀ ọmọ Látọ̀pá yẹn ń fún mi ní ẹ̀dẹ̀. gbogbo wa lọ rẹ ò fọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run aṣọ wa ń bẹ̀ sá. ọ̀gá ń tẹ́ bá ti dé pé kẹyọ sí àwọn ọ́fíìsì. wọ́n ní kí ló àwọn ọ́fíìsì. you see this is another problem. àwọn àbá yín yẹn. okay sir. all right. opportunity yẹn fèsì ibi tí mo ní mò ń lọ. sir but there is fire on the mountain.
IGP send signal as a commissioner dey by pé ìròyìn wa tí wọ́n ń gbọ́ bíbá ìpò kò dáa rárá. And right now the commissioner will not let me rest. Every minute, every seconds ló ń pè mí. And now ṣorí pé kó ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ tó gbódó mi. Right now o ti gbé odó mi. Listen to me and listen good. Màá fẹ́ kó pa religion aside right now. Gbogbo ọ̀nà kọ́nà tó bá mọ̀, gbogbo ipákípá tó o bá lè sàkó tètè bẹ̀rẹ̀ sísà. Bó ṣe pé wàá gbọ̀nà ìlú yín lọ ni. Tí wàá pe gbogbo ìlú yín, àwọn aláwọ̀ ìlú yín tó máa rẹ́ sínú àgbo gbígbóná tó máa ṣe é jiná. Tí wàá fi lè rí ikú àti Latopa mú, ó ní kọ́ ni o. That's just the only thing. Okay? Yeah, please don't bot me. Nítorí pé commissioner ní sọ any bot fún IGP. Èmi náà ọ̀dẹ̀ bí aláya mi dá kí n sọ bot fún commissioner, so you don't have the right to tell me bot. You switch to action and do whatever I want you to do, okay? Okay, sir. All right, please switch to action, please. Yes, sir. O better. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, ẹ̀mí máa láṣẹ láyé aláṣẹ lọ́run. Bàbá mímọ́ mo ké pè ọ́ ní òrùngàn ọjọ́ Olúwa gbọ́pẹ́ kó gbà yín mi. Ọlọ́run ayérayé gbọ́pẹ́ kó gbà yín mi. Bàbá mo tún dé gẹ́gẹ́ bí ìṣe mi. Mo tún mú orúkọ ọmọ mi wá bọ Pamílẹ́rìn Lawrence. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun o. Ọba tí ń ṣíwájú ẹ̀dá tí ń káyé ogun. Mo wá fi Pamílẹ́rìn ní Olúwa bá mi rí bọnú ẹ̀jẹ̀ Jésù. Gbogbo ogun rádaràdà, gbogbo ogun rédèrèdè, gbogbo ẹ̀mí kẹ́mi ogun ẹ̀mí èṣù tó wà ní ayé Pamílẹ́rìn. Olúwa bá mi lé jáde, lé síta. Olúwa Ọlọ́run ìrà yí Ọlọ́run ìfẹ́ adé bá mi pa ọmọ náà padà sí dídà, bá mi yí padà sí dídà. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ẹ̀mí ọ̀run kó balẹ̀, ẹ̀mí mọ́ láti òkè wá. Olúwa tó jókòó sí orí ìtẹ́ kó bá mi balẹ̀ Pamílẹ́rìn. Olúwa kó balẹ̀ Pamílẹ́rìn. Ẹ̀mí èṣù kó jáde. Olúwa máa lé jáde. Ẹ̀mí èṣù lé jáde. Ẹ̀mí èṣù lé jáde. Ẹ̀mí èṣù lé jáde. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, a ní mo wá fi ọmọ ìdí ẹ lọ́wọ́ Olúwa. Jẹ́ kí orúkọ kóòrò. Olúwa Pamílẹ́rìn ló fi fún mi nígbà náà. Olúwa jẹ́ kó Pamílẹ́rìn. Mo jẹ́ kí Pamílẹ́rìn mi Pamílẹ́kùn. Ayérayé ológo jùlọ. Ọba àwọn ọba o, àní mo fi Pamílẹ́rìn ní ẹ lọ́wọ́. Bá mi yí ìgbé ayé rẹ padà, yí láyé padà, yí láyé padà sí rere. Ọlọ́run àwọn ọmọ ogun, bá mi yí padà sí rere. Olúwa mo ké pè ọ́ ní òru yìí, bá mi yọ̀wé padà sí rere. Olúwa wọ́n láì ti tó gẹ̀ ayérayé o, àní mo fi Pamílẹ́rìn ní ẹ lọ́wọ́. Bá mi yí padà sí rere, má jẹ́ kó pa mí lẹ́kún mọ́. Olúwa Ọlọ́run ṣàánú fún mi, bàbá fàánú ẹ gbà mí lórí ọmọ mi. Olúwa Pamílẹ́rìn ayọ̀. Olúwa bá mi yí padà sí rere, yí padà sí rere, yí padà sí rere fún mi. Olúwa ẹ̀mí mímọ́. Dákun gbà mí ni wọ́n lè bá mojú ògùn nípa bìnrin ọmọ tí mo finú ara mi bí ni ó ti fẹ́ sọ mí di lẹ́lẹ̀, ó ti fẹ́ bayé mi jẹ́ pátápátá. èyí tó tún ṣẹlẹ̀ lẹ́nu lọ́nà yìí, owó tí mo gbà, owó ṣéwúṣẹ́ tí mo gbà, iṣẹ́ tí mi ṣe níbì kan ó ti gbowó lọ mi, ó ti gbowó lọ, ayé mi ò bàjẹ́ báyìí. Wo nítorí bá ń ṣe tí òfin ní bó kọ mi jẹ́ pátápátá ni pé kọ́ bá mi bẹ́ẹ̀ ni mo bí yányán kọ́ máa lọ. Ẹni ó bá mojú ògùn ní ẹ pé ọ̀pá bìnrin mọ̀ mọ̀ kó yé ni mo fi wá bá yín o, ẹ gbà mí, ẹ má jẹ́ mi ọ̀bá yé mi jẹ́ tán bí àwọ̀dà bí eré ọmọ tí ń sọ mí di lẹ́lẹ̀ tán lọ. Dùnà ọmọ tó bínú. Bẹ́ẹ̀ ni yányán ni èyí tó tún fi ṣe mí lẹ́nu lọ́nà yìí kò ṣe é máa gbọ́. Gbogbo owó ṣéwúṣẹ́ tí mo gbà pátápátá ọgbà lọ́wọ́ mi lójú kò lójú báyìí ni tí èsì gbọ́dọ̀ mi tú ẹ bá mi. Ó dàbí pé ọmọ tó bí bẹ́ẹ̀ ni ìsìnkú ẹlẹ́yìn rẹ̀ ní sùlọ́kù kọ́ má mi sùn ẹ̀ èyàn ní dígílọ́kù kọ́ má mi sùn ẹ̀ àwọn ọmọ tó ń wo yìí kì í sọmọ lásán kì í sọmọ lásán wo wọn ní ìlànilẹ́kọ̀ọ́ yẹn lé nígboro abẹ̀mí àdífà fún àárẹ̀ yẹn ní kú wa ikú tó ń wo ilẹ̀ ní rí ilẹ̀ ní tẹ̀ òkú tó kọ́lọ́kọ́rọ́ àwọn tá a gbókùn rẹ̀ wálé ilẹ̀ náà ní ó tẹ̀ tájọ́ bá sẹ́gun àfìdísọlẹ̀ àti wáyé igi ilẹ̀ lóyè àti sẹ́ odò lọ́mọ mọ́dé yìí àti wáyé rẹ̀ ọkàn bí wáyé ni àti ibi tó ti sagbára kọjá òsì wo ó wù mórúkọ ọmọdé wò ni. Bẹ́ẹ̀ ni mo bí nǹkan mi ṣe ni mo pẹ̀ ẹ́. Látọ̀pá ìwọ náà gbọ̀ pé jẹ́ bẹ́ẹ̀. Ọmọ àwọn tí wọ́n máa ń pè báwọn ni àwọn akérésùrù àdàgbàsọ̀rọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ àtọ́burú Jésù. Látọ̀pá. Èmi náà ni Látọ̀pá ó parọ́ sórí wọ Lawrence àbí kí ló sọ ọ̀rẹ́ mi àti ẹbí ilé. Wọ́n babaláwo kí ló mú ẹ̀tọ́ ọ̀hún pariwo orúkọ mi ó wá lánàá gbàgà yẹ́nu màálù la ó dà mo dé o bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ babaláwo ó jẹ́ rárá máa mú tó mú jẹ lábẹ́tẹ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ṣé mo kọlu ẹni ṣé mo dọ́dọ̀ ẹni ṣé mo gbẹ́gbà mi sí ẹni gbọ́ mi ìbínú lẹ́ni òní ò sọjọ́ ìbínú mi rárá mo wọ àǹfààní rẹpẹtẹ ń gbòòrò ọjọ́ kọjọ́ tó
mi ò fẹ́ máa pẹ́ tìrantìran máa pẹ́ tìlẹ́tìlẹ́ máa pẹ́ tìyẹ́síyẹ́ ẹ̀mí Látọ́pá ni mo sọ bẹ́ẹ̀ ni kò gbọ́ kó mark word mi wọ́n ti tẹ̀ lọ́wọ́ ẹ̀ sàbí ọ̀rọ̀ ìdílé. irú ló mọ̀ tẹ́lẹ̀ ọlọ́dìgbà tó ń délu kẹtẹ́ pòlè pé èmi ẹ̀dá nílò kẹtẹ́ ní máa wọ̀ ara àtàwọn ọmọ ọdún bẹ̀rẹ̀ ni ọmọ ẹgbẹ́ mẹ́wọ̀ ni ọmọ ẹgbẹ́ mẹ́wọ̀ rẹ̀. ẹ ṣe sùúrù sáyé mi ti bàjẹ́ báyà wò ní sí ọ mo fọkànlẹ́ balẹ̀ o irọ́ nípa o èmi mọ̀ sọ̀rọ̀ fún ọ tabalá mú ní ọ̀nà làwọn bẹ́ẹ̀ bá bẹ́ fún ọ lẹ́nu yọ bẹ́ẹ̀ ní bóde fọkànlẹ́ balẹ̀ èmi ní wàhálà dẹ̀ má èmi ní gbajúmọ̀. ọ̀dà kìláàsì. ó kéré wo tọrọ pàdé báyìí títí kù wọn ní tọrọ bá kọ òkè tọkọlẹ àwọn àgbéságbélé méjì ayé ọ̀run ẹbọ kàkà láṣẹ bẹ́ẹ̀ ni sórí kìí ṣẹjọ́ rẹ kí mo sọ fún ọ kìí ṣẹjọ́ rẹ ìwọ̀n kan ni wọ́n fi ọ̀lù ọmọ kọ́rọ́ ni wọ́n ń dààmú rẹ̀ àwọn àgbékiní nǹkó lórí ẹ̀ odò fati ń kì fún wọn ní bọ́rọ̀ ọmọ bọ́ bí ilẹ̀ fọ́ níbi bọ́rọ̀ àti olórí adé èdèdè ọlọ́run ìdá bọ́rọ̀ ọmọ bọ́ bí ilẹ̀ fọ́ níbi bọ́rọ̀ akéèké onídìí àga bọ́rọ̀ ọmọ bọ́ bí ilẹ̀ fọ́ ń kó lórí ẹ̀mí lórí ẹ̀fọ́ sọ́wọ́ bó ti rí nù ìsọ́nìyà àwọn ọ̀tọ̀ àdúrà ti gbà ọ̀sán mú. ọ̀gbẹ́ni ikú àwọn àròdé òní àrò òṣàdé ikúdé òní àrò lálọ́pàdé ikúdé òní àrò ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ o òní àrò ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ o òní àrò ẹni tí ò níyà ni. ó yá wèrè ni gbọ́dọ̀ lọ. ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ o máa wí tẹ̀lé mi pamílẹ́rìn o pamílẹ́rìn o a ti bọ́ bí kúrò lórí ẹ lónìí o a ti bọ́ bí kúrò lórí ẹ lónìí gbogbo burúkú àjálù burúkú tí ń bẹ lórí a ti bọ́ dànù lónìí o gbogbo àjálù burúkú tó wà lórí ìwọ pamílẹ́rìn a ti bọ́ dànù ó yá bọ́rọ̀ ọmọ bọ́ bílẹ̀ fún níbi bọ́rọ̀ ó yá bọ́rọ̀ ọmọ bọ́ bílẹ̀ fún níbi bọ́rọ̀ àdé olórí adé àdé olórí adé òdìdí ọlọ́run ìdà òdìdí ọlọ́run ìdà àfẹ́fẹ́ onídìí àga àfẹ́fẹ́ onídìí àga akéèké onídìí àga akéèké onídìí àga bọ́rọ̀ làbọ́ bílẹ̀ fún níbi bọ́rọ̀ bọ́rọ̀ làbọ́ bílẹ̀ fún níbi ifá òkú ìmọ̀ ọmọ mẹ́lòmíì ifá òkú ìmọ̀ ẹlòmíì o a ti bọ́ bílẹ̀ lónìí o a ti bọ́ bílẹ̀ pamílẹ́rìn o pamílẹ́rìn o gbogbo bíkíbi tí ń bẹ lórí rẹ o ti bọ́lẹ̀ lónìí gbogbo bíkíbi tí ń bẹ lórí rẹ gbogbo wàhálà tí wọ́n kó nú ayé rẹ o ti bọ́lẹ̀ lónìí gbogbo wàhálà tí wọ́n kó sínú ayé wa o ti rí bí o ti ṣe bẹ́ẹ̀ àṣẹ ti gùn alábàárà sí àfàṣẹ sọ̀rọ̀ àbámọ́dàkùn ní dá tiẹ̀ kọ́ mọ́ ṣẹ bẹ́ẹ̀ ni kò rí o ti rí bẹ́ẹ̀ ọ wà á méjì tuntun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti gbélé ògbódò wẹ̀yìn mọ́ ọjà gbélé èmi ń wọ̀ kán báyìí ògbódò wẹ̀yìn mọ́ o gbélé kọ́ tẹ̀lé mi gbélé kọ́ tẹ̀lé mi. òní àrò ikúdé látọ̀pàdé. èmi Látọ́pá ìmú ni ọmọ bẹ̀ sí mi èmi ni kú ti ń pààyàn bẹ́ẹ̀ ni èmi lọ́mọ òfò ti ń sẹ́yàn sẹ́lẹ̀kùsùkù èmi Látọ́pá sẹ̀jẹ̀ òní mi sùn mí èmi Látọ́pá sùn fún ikú mọ́. ọ̀fọ̀dù kẹ́mílẹ̀ ni ọ̀fọ̀kù ọ̀fọ̀dù kẹ́mílẹ̀. èmi Látọ́pá. bẹ́ẹ̀ni mo ti sọ́wọ́ mo lónìí lọ́ọ́ fàyè lẹ̀ fún mi èmi ni láàlọ́ gbìyànjú òbọ̀ nílé sún mi èmi tí mo bọ́ nílé lálejò tó nílé sọ ẹkún èmi Látọ́pá sẹ̀jẹ̀ mo bọ́ nílé lálejò òní mi sùn mi èmi Látọ́pá sùn fún èmi ní kú ti ń pààyàn. èmi lọ́mọ òfò tí ń sẹ́yàn bẹ́ẹ̀ ni lẹ́yìnkú mo ní ọmọ bẹ́ẹ̀ sí mi ọba sí mi bẹ́ẹ̀ ni èmi Látọ́pá èmi ò bọ́ nílẹ̀ lálejò kọ́ ní ẹlẹ́gbẹ́ sígìsígì. aṣọ lọ́wọ́ ẹ sókè tó bá kọjá abẹ yẹn tó bá kọjá abẹ yẹn. kí ló ṣẹlẹ̀ ibo ni mo wà yìí ibo ni mo wà yìí kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ báwo ṣe múra yìí ọkùnrin ibo ló dá kí ló ṣẹlẹ̀ wọ́n mi dá ọkùnrin kí ni mo ṣe kí ni mo ṣe ìbálẹ̀ sílẹ̀ kí ni mo ṣe kí ló ṣẹlẹ̀ ọkùnrin ọjọ́ kí ló ṣẹlẹ̀ náà. tó àṣekú máa padà mú. kí ni mo ṣe mú tó bá mi ẹni wọ́. mi kì í padà rọ̀.
ẹ wọ ọmọ ìgbà ọlọ́mọ lè ní. Okay, sir. You come here. Come here. Stay with him. Ẹ jẹ́ kí pé mọ́ mi àti dádì mi ẹjọ́ mi kí padà lọ. Ọkọ ẹ̀wọ̀n ojú ti ìjà ìṣúná. Ojú tí mo wá sí báyìí. Mi tẹ́ ẹ bá kọ́kọ́ lọ́wọ́ mi ṣe kọ́kọ́. Ọkọ ẹ̀jọ́ náà ọkọ ẹ̀jọ́ ẹ jẹ́ kí pé mọ́ mi àti dádì mi gbà yẹn. Ọkọ ẹ̀jọ́ ọkọ ẹ̀jọ́ kí pé mọ́ mi àti dádì mi ọkọ ẹ̀jọ́ ọkọ ẹ̀jọ́ ẹ jẹ́ kí pé mọ́ mi àti dádì mi ọkọ ẹ̀jọ́ ọkọ ẹ̀jọ́ ẹ jẹ́ kí pé mọ́ mi àti dádì mi ẹ̀jọ́ mi kí padà lẹ́wọ̀ ọmọ nílẹ̀ náà lẹ́mí ẹ̀wọ̀n kú mo jẹ́ ìtúsọ. Latopa, Latopa. Ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. Òní àrò. Ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. Òní àrò. Ikú dé, àrùn dé. Òní àrò. Òrìṣà dé, ikú dé. Òní àrò. Látọ̀pá dé, ikú dé. Òní àrò. Ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. Òní àrò. Ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. Òní àrò. Ẹni tí ò níyà ni kó ká lọ. Òní àrò. Ẹni bá níyà kó padà sílé. Òní àrò. Ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. Òní àrò. Ikú dé, àrùn dé. Òní àrò. Ikú dé, àrùn dé. Òní àrò. Ikú dé. Ọkùnrin ogun. Ọkùnrin gúdúgúdú. Ọkùnrin gúdúgúdú. Ò bá ní lálẹ́.